Àpátápàrà. Káre ògbójú olè tí dábùrò kúrò ńlá tí bonílé jagun lóru. Àpátápàrà kí ló gbójúlẹ̀ tó ń ṣekú gbẹ̀ǹdù sọ́lọ́dẹ kí ló kí ọ̀rọ̀ yà. Ọ̀dà. Òkú tí ń pojú gbẹ̀yìn ní òwe ní pamọ́ ni ọmọ méjì. Eégún lé ni mí mo kọjá ẹni àgbá lójú àgbà òṣùgbọ́n ni mí mi ò ní ráwọn ẹ̀jẹ̀. I'm sure they will get them apprehended as soon as possible. How can one man, as of me, one man, tó pa ẹ̀mí Àpátápàrà or whatever he is, kó bá terrorize ìlú? Mi ò ṣe mọ́, mi ò rò pé yẹ kó dogun kó dìjà. Gbogbo nǹkan tá a jọ ṣe mi ò ní interest mọ́. Ẹ jẹ́ ká gbọ́ àdúrà sókè ni ní orúkọ Jésù. Tó bá pe ẹlẹ́ẹ̀kejì tí yàrá máa jẹ Jésù ni ò rí síbẹ̀. Ìyẹn Jésù wá. Àti àwọn bí ẹ̀gbọ́n mi lóògùn jẹṣẹ bí ṣáà máa zip ẹ pápá àti pé orú wà bẹ́ẹ̀. Ṣé wàá òkè ṣàtọ́ ló ń bá sọ̀rọ̀ lálẹ́ gbé ẹ̀? Tí o wá ṣeré fún àwọn tó bá pẹ́ díẹ̀ aṣèbèrè máa gbàgbé bọ́ ṣeré fún un. Ṣẹ́rí church kan wà lẹ́yìn ilé ọ̀dọ̀ wa church pastor Timothy ibi ní gbogbo yìí máa ń wà. Tẹ́lẹ̀ owó yẹn wà lọ́wọ́ àmọ́ nísìsiyìí kò tún sí lọ́wọ́ mi mọ́. Wọ́n tọ́ àwọn wà. Òní ló wọlé sùn èmi àti àjọ lédò kankan ibikíbi tó bá wà. Ẹ̀mí Àpátápàrà. Èmi ọmọ tí àbúrò bọ̀ já àràpà. Tí wọ́n ti wọlé lójú. Èmi. Ó kọ́ ti fóònù ni. Ìyá ẹ̀ ọ̀rẹ́ mi ló ń pè mí. Ọ̀rẹ́. Lẹ́yìn tí mo sọ fún yín pé ilé ọkọ ni mo wà, ẹ dẹ̀ ń pè mí ní táìmì yẹn lórí. Baby, orí frame fún bíbí mi wọ́n mẹ́tò ní. Tess? Yeah. Huh? My sister. Ó ṣì ń pè ẹ̀ rẹ̀. Ọ̀rọ̀ ẹ ti sú mi. Hello? Hello, sister Kíkẹ́. Ọlọ́run ò dẹ̀ ní kẹ́ ẹ níbi tó wà yẹn. Ó fẹ́ wàhálà. Bá mi sọ bí gẹ́ọ̀ yìí ṣe jẹ́. Ọ̀ kí n gbé frame yìí kí n là mọ́lẹ̀. Nígbà tí nǹkan ò ṣe ẹ́, o máa la frame mọ́lẹ̀. Are you fine? Gbọ́pọ̀gbọ́pọ̀ aláyé bàjẹ́. Ìgbà tó fọkọ mi ò mọ̀. Lórí jẹ́ sọ fún ẹ, ọkọ ti tèmi ni wọn kì í bá mi fún ọkọ. I'm in love. And then Ló bá yọ wọn bí kejì. mi ò bá yí ẹ̀jẹ̀. It doesn't matter. Yes. Ṣó fẹ́ gbọ́ tọrọ? Tí èmi ò bá ti fẹ́ ẹ, o ò lè nísinmi. Ṣé òróbìnrin láyé tó wà ní ọjọ́ tó bá tó pe fóònù yìí tó tún ọ̀rẹ́ mi pè ayé ẹ̀ máa bàjẹ́ ayé ẹ̀ máa ta ayé ẹ̀ máa lá. Àwa ti débẹ̀ àbùbọ́sẹ̀ o àwa bùbọ́jú o. Ṣé mo pẹ́ kan dójú tì wá nínú palace pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí? Kí ló sùn yín sí gọ̀gọ̀? Ọ̀tún Jagajigi n ò ní dẹ́gbà kankan fún ìgbà tó bá wù yẹn lọ kéde síta. Kábíyèsí bàjẹ́ tutù jẹ́ òun ló jẹ́ káyé ẹ̀rí bẹ́ẹ̀. Tí n bá sọ fẹ́yìn kí lẹ fẹ́ ṣe sí. Gbogbo nǹkan tó kà sílẹ̀ yẹn wọ́n lè má mí nìyẹn. Bóyá time tí wọ́n lọ bá wọn mọ̀ ṣe sí ẹ̀yìn pé wọ́n lé ẹ jáde kúrò ní ọ̀dọ̀ kábíyèsí bí àwọn ò sí good mood ni. Wọ́n fẹ́ rí mi fóògùn torí pé ọba dé wọn ráyè wọlé. Ṣé mo kó palétífù àfijẹ́ ni? Ẹ̀rù ti ń bè mí sọ pé èrò máa pọ̀ ọ̀rọ̀ pàtí yẹn ni o. Torí ẹ̀gbọ́n mi tó ń bọ̀ láti abúrọ́dì tó bá ṣe pàtí yẹn ẹ ṣe. Dájúdájú ìwọ láìda tó ń gbénú èèyàn tí wọ́n fi ń pè láláìda. Bẹ́ẹ̀ ni. Orí mi sọrí mo pàdé ìgbàlà lọ́dọ̀ orí rẹ̀ sọ. Ṣé bẹ́ẹ̀ yẹn náà ni? Ó ti parí. Kí ni ń parí? Ǹjẹ́ ò ti bẹ̀rẹ̀ nǹkan ti parí?
bá bọ̀dé. bí Ṣàngó bá ń farabà tí ń farókò ya bíi ti igi ńlá kọ́ afẹ́fẹ́ ò ní fẹ́ lé ayé tá a wà kó gbọ́dọ̀ jìkẹ́ ò ní jà títí kó gbọ́mọ lọ. Ajíbíkẹ́ ló pè lóòfin dà lálẹ́ gàràgà Ajíbíkẹ́ ìjọ̀gbọ̀n fúnra ẹ̀ Ajíbèrè ìjà àná òbẹ́ nìkan jà fọwọ́ gún gbogbo ilé lójú obìnrin lásán ló pè é ni yóò jẹ gbogbo ìlú yín mu pátápátá tí ò ní kó kankan. wọ́n ní láìpẹ́ ìgbìrì kò sẹ́ni tó fẹ́ fọwọ́ rẹ̀ sígbẹ̀. ẹ padà àtẹkìrì àtàwọ̀ ẹ̀ ohun àmújiyàn gbogbo wọn ẹ sọ fún balógun ẹni mo ní ó dìde lórí oyè balógun fún mi ní kíákíá bí bẹ́ẹ̀ kọ́ wọn ò jó bí náà ti ń jó gidi eru wọn là bí ṣọ̀bọ ṣe ń làrókò wọn pa ọ̀rẹ́ tìrantìran. irọ́ ló pa èmi tí morúkọ ti kú jẹ́ ikú ògbòrò pa mí bẹ́ẹ̀ ni mo morúkọ àrùn nínú ìgbésẹ̀ nítorí arákùnrin lóko tá a gbé kú àìsàn kan máa wọ lóko tá a gbọ́rùn àbójú ta kókó lóko tá a gbé sà ikú ọ̀nì mi pa ó torí ẹ̀yìn kété báyìí lọ̀kọ́ṣẹ́ kókó báyìí náà gbóhùn agogo. bá a bá ń pa lọ́ba tó ń pa lóyè ọ̀tọ̀ lọ yẹ kó ọmọ yẹ tèmi sí o torí àgbo lérí kò lè kú gìrì sẹ́sù adífá fún Ọ̀rúnmìlà níjọ́ tó gun àjàkáyédé wọ́n kó ní alára wọ́n kó ní àjẹrò wọ́n kó ní ọ̀ràngún léèlá wọ́n kó ní ọwọ́ àjàká onídàárà wọ́n ló wá kú lé tèmi mo nírọ́ ni ẹ̀ lè jáde lé tèmi o. ẹ wá lọ rèé múra lẹ́ẹ̀dógún torí wọn kógun jàlú yín gbogbo ìlú ìpátá ni wọ́n sì padà dẹrù. kòkòrò pẹ́pẹ́pẹ́ lòwú aláǹtakùn rẹ lè dẹ́rù bá tó bá sọ̀rọ̀ ẹ̀dí kẹrẹ́jágbá kò sí tí ọ̀pá jàǹdàkú mi ṣe. ṣé ìfẹ́ wà yìí ṣé kì í ṣe tẹ̀bà ṣe. ìfẹ́ tẹ̀jà ní síbú kì í ṣẹ̀tọ́ ìfẹ́ tí mi ọmọ níyàwó mi sì wà ní ìgẹ́ ọmọ àdìgẹ́ kì í ṣèfẹ́ tán. bí wọ́n bá fi padà dé yìí kí orí ó ti sùn lọ rẹpẹtẹ mọ bẹ́ wọn lórí níkọ̀ọ̀kan. alágbára kan ló ń dà wá láàmú nílùú wa. kí wá lórúkọ ẹni náà. alákìjà ni wọ́n ń porúkọ alágbára náà. bẹ́ẹ̀ ni alákìjà. alákìjà. bàbá mi ni. bàbá mi ò lè sọ̀rọ̀ kó mọ̀ mú sẹ́. ẹ pẹ̀lú àwọn méjèèjì ìyàtọ̀ kú àtàyè wọn mo fẹ́ rí ẹ padà láàfin yìí. lókun fẹ́ okú ọmọ yín. àbò òsínwó rí. yéé kí la gbé kí lo jù ẹni tí mo jù náà ni kò hàn ó rí ẹ burú èmi ló ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. kókó làwọn ṣojú. tálákìjà lójòrò. kókó làwọn ṣojú. tálákìjà ṣe dábìrà tó ń pa kúkúrú tó ń pa gígùn kò dùn máwọ ọ̀dọ́ nú. bẹ́ẹ̀ni bàbá wa alákìjà ló rán mi sí yín bàbá wa ní kí n wí fún yín pé bẹ́ẹ̀ bá sì fẹ́ máa ṣe bí ọba nínú ìlú wa yìí àfi kí ẹ jọjú sáwọn wàrà ṣẹṣà. gbogbo aṣọ tó wọ̀ yìí wọ́n fi fẹ́ra fún ọ kúrò láàrin. tó bẹ́ẹ̀ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. èmi ni mo sọ bẹ́ẹ̀ ajá tí ó palẹ̀ ìyẹn lórí ọ̀sẹ̀ jẹ ológin níjọ́ tẹ̀sàkà tójú àti mú ẹ̀yàn wọ mi. a ti àmọ́ bẹ̀rù àjòjò wà wá yóò wọ̀lú wá bá wa yóò sì léèyàn kó ń bẹ̀rù. jagunjagun ló wọ̀lú ló lé baálẹ̀ kúrò nínú ìlú yìí o tó sọra rẹ̀ ní baálẹ̀ pàdéyàwèrè. tó bá jẹ́ ká gbé ìsàkọ́lẹ̀ fún ní òfin má làáfíà wà lù wá ẹ jẹ́ àgbẹ̀ fún kọ́lọ̀ ọjẹ́ kórì. báwọn yòókù náà tó jẹ́ àwọn baálẹ̀ ẹgbẹ́ yín tó kù ní agbègbè wa yìí bí a ti ṣe fún ẹ̀yin náà ṣe fún o. mi ò ní ṣe fún. ọ̀rọ̀ gbé ọ. èmi gbẹngbẹlẹkú dáńbí òun ni mi ẹ̀wọ̀n dáńbí kíbi. ní ìwọ bẹ́ẹ̀ ni. o tiẹ̀ ti dira ogun wáyé. sọ ọmọ pé jagunjagun bá fẹ́ jọba ó gbọ́dọ̀ jẹ̀lú ìrùn náà ni kó tó jọba lé wọn lórí sọ jẹ̀lú rẹ̀ wọn. àwọn tó bá kù náà ni wọ́n jọba lé lórí. ọ jọba lórí ahoro ṣé ọgbọ́n bíi tí ẹnìkan ti jọba lórí ìlú ahoro ni tí wọ́n ń pè ní olú ahoro tìlú ahoro ni. wọ́n lè fi yá mi bọ́rí kí n lè joyè. ẹ̀yin tó láyé ó dọ̀wọ́ yín o ẹ̀yin ará iwájú èrò ẹ̀yìn ó dọ̀wọ́ yín o. kí ló wá sí láàrin. ọlẹ́ni lè yọjú sí mi. ọ̀dàgbà iṣẹ́ rùn mi. adájọ́ sórí.